alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ọ̀gá SP Badmus Ọ̀pẹyẹmí Kwazim wọ́n ti wà nínú ilé láti fi ṣe gbogbo ìràwọ̀ lógún ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn bàbá CP Abiodun Mustapha Lamutu láti fi ṣe wọn jẹ́ pẹ̀lú iṣẹ́ alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn màmá wa SP Ọmọlọ́lá Odùtọ́lá Ìyálóde láti fi iṣẹ́ wọn jẹ́ pẹ̀lú ọwọ́ àti àpọ́nlé ẹ jẹ́ kí n máa kí SP Kwazim Ọ̀pẹyẹmí kábọ̀ sórí ètò sàn láàrin láàárọ̀ yẹ kó ojúmọ́ sá. a kó ojúmọ́ akẹ́ gbogbo ilé pátá a sì kí gbogbo etí tó ń gbọ́ ìkànnì mọ̀lẹ́bí pé a kó ojúmọ́ o. tó jẹ́ lálàrí o. tó ẹ kí a bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àṣeyọrí iléeṣẹ́ ọlọ́pàá láàrin ìjẹ́dógún torí ẹ̀ wá ní ìjẹ́jọ́ láti wá jẹ́ kí àwọn ènìyàn wa kí wọ́n mọ bí nǹkan ṣe lọ láàrin àwọn. wọ́n wá ní àbáwọlá àti afẹ́fẹ́ torí wọ́n pè mí wọ́n ti bẹ̀rẹ̀ bí. nítorí àṣẹ lórí afẹ́fẹ́ ní ọ̀sẹ̀ tó kọjá kí làwọn àṣeyọrí iléeṣẹ́ ọlọ́pàá láàrin àkókò yẹn sí àsìkò yìí kí a mọ bí ọwọ́ ṣe dẹ sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn wa. lákọ̀ọ́kọ́ náà ilé òní súnkọ́ mọ́ káyọ́ mọ́ rí ohun rere mú ṣe bẹ́ẹ̀ sì níbi tí aláburú bá ti ń pín aburú àwọn tí wọ́n ń pín rere náà máa pín rere kọ́lọ́ má jẹ́ kí aburú kan ẹnìkọ̀ọ̀kan wa àwọn tó sì kàn ní ọ̀nà tí wọn ò tiẹ̀ lérò rẹ̀ kọ́lọ́ ń bá ní rọ wọn lójú. kí n tó wọlé sórí agbami ètò mo fẹ́ pe àkíyèsí àwọn òbí sí nǹkan kan tó yẹ pé ńgbà ní ayé àtijọ́ táwọn náà gbẹ́jú bá yẹ pé tójò bá ti fẹ́ rọ̀ tó bá ti sú ìwọ́n kálukú ti mú aṣọ léjìká tí ó ti máa pe àwọn ọmọ rẹ̀ pé lágbájá tàmàdò níbo lè wọ ẹ wọlé wá o nítorí sí kìíní àwọn àgbàrá ò mọ̀ pé àgbàrá ò lẹ́sẹ̀ kò sí lápá ká tó wá ó lè gbé ilé lọ ká tó wá sọ pé èèyàn ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ níbi òjò tọrọ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ó ṣe sí káà náà máa gbọ́ àwọn àwòye kọ̀ọ̀kan níbi kójò máa rọ̀ ká máa kéékèèké ká máa nasẹ̀ bí síbi àgbàrá ká máa fẹsẹ̀ dánwò pé ṣé mo lè kọjá àbí n lè kọjá ó sì sokùn ikú ọmọbìnrin kan tó bá lọ ẹ̀yin tẹ́ jí òbí ẹ dákun àrò yín gbogbo gbàgbé ìgbà tẹ́ bá ti ń discover pé òjò ń sú tẹ́ ẹ bá ti rí ọmọ yín lákàtà yín tẹ́ ẹ rí wọn ní àkàtà yín ẹ̀tọ́ yín àtọ́júṣe yín òun ni kẹ́ ẹ kígbe pé ń bo lágbájá wà ń bo tàmàdó wà kẹ́ ẹ sì mú ọba bẹ́ bójú bá dá o tẹ́ ẹ rí pé ó ti wọ́wọ́ táwọn àpá àfẹ́ ṣeré eré iwájú ìta àwọn àlegbàbẹ̀ lọ kán lórí máa ṣe àwọn eré tí wọ́n bá fẹ́ ṣe so ìyẹn ò jẹ́ mẹ́sẹ̀jì àkọ́kọ́ tí mo fẹ́ kí gbogbo apáta ká dì mú kí Ọlọ́run bá kó má fi aburú sí ẹnìkọ̀ọ̀kan wa. Lákọ̀ọ́kọ́ níta kọ́kọ́ fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ ní odò ẹran ní ọgbọ̀njọ́ oṣù tí a lò kọjá yìí September ní Abẹ́òkúta wa ń bí. odò ẹran owó ń bẹ̀ sà. ní ẹ máa ń lọ sọ́nà odò ẹran gbẹ́nàkú. sàdédé ni wọ́n gbúrò bá nínú ọjà tí wọ́n ti máa ń ta àwọn ẹran oríṣiríṣi nǹkan yẹn wọ́n kálukú sàn sásàlá fún ẹ̀mí ara rẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti pe DPO Arẹ́gbẹ́ pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ ní odò ẹran o wọ́n kálukú ní sásàlá fẹ́mi ara rẹ̀ o kété tí DPO gbé léyìí òun náà ló gbéra pẹ̀lú àwọn ọ̀sọ́mọgbé rẹ̀ tí wọ́n sì gba odò ẹran lọ kí wọ́n tó dé odò ẹran ó ní hospital kan ti pè á pé wọ́n gbé ẹni tí ìbá bá wá sí ọ̀dọ̀ àwọn o from there DPO ní láti tọ́n padà lọ sí ibẹ̀ ká lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tí wọ́n débẹ̀ wọ́n bá arákùnrin jẹ́ ọmọ 27 years of age lórí bí ó ti ń gba ìtọ́jú lọ́wọ́ jẹ́ ní kí ló ṣẹlẹ̀ ó lóun ti ta ẹran tán kó wọ́n wọ́ tébù lórí àwọn ọkùnrin méjì kan lórí ọ̀kadà èyí tó ń kọ́ báyìí wọ́n ju ìbọn lu ni. odò ọ̀nà ti gbọ́ná kó sà. bẹ́ẹ̀ ni pé wọ́n ju ìbọn lu òní pé ọmọ kékeré ọmọdékùnrin yìí orí mọ́tòsáìkù ni wọ́n wà látẹ̀yìn ni wọ́n ti fún ní òun kọ́yìn báyìí ni wọ́n ti fún ní ìbọn
ṣe rí bí ilé bá ń tòrò gẹ́gẹ́ báwọn Yorùbá sì máa ń sọ wọn á ní ọmọ àlè ibẹ̀ ó ní ò tí ì dàgbà arákùnrin náà tí wọ́n yìnbọn mọ́ ó ní fura dání tó náà bá tí ì bá ṣe pé bọ́yá àsọpọ̀ wà ń bẹ́ o torí àti àmọ́ sẹ́yìn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà ni ẹnì kan sáà dìde ìṣẹ̀lẹ̀ kó yìnbọn kó sì máa sá lọ tí ì bá sọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. kí ni nǹkan tó pa ẹ́ pọ̀ tó fi di wípé ìwọ nìkan ni wàá dáyàn láàrin ọjà tí wọ́n na ìbọn sí. mo rò pé ẹ gbàgbọ́ yé. àfà tó ń ṣọ̀rẹ́ ìyá aláró. so la fi máa ń sọ ká ní irú ìbọn tí ẹ yìn yẹn kò bá bá ń tọ́ bá lọ bá ẹni ẹlẹ́ni ó fẹ́ kó orí ìburú títí ẹ̀ ó fẹ́ kó bẹ́ẹ̀ lómi ṣùgbọ́n a dúpẹ́ pé ara rẹ̀ ti ń balẹ̀ ṣùgbọ́n nígbà wọn ó bi léèrè pé àti ẹ̀ yìnbọn mọ́ sọ dojú wọn mọ́ ó lóun ò dojú wọn mọ́ tó jẹ́ gbogbo apáta la fi ń sọ gbogbo ìgbà ọ̀kadà tí wọ́n gbé wá kò ní plate number bọ́lọ́padà bá sì mọ́kadà tí ò ní plate number gbogbo ẹ̀ náà láàmú ké wọ́n ti mọ́kadà mi o wọ́n ti ṣe kíní kankan o kò fún àǹfààní ara wa ni àwọn tí ó ti ṣe aburú ẹ lè rí kí wọ́n de nọ́mbà mọ́kọ̀ ẹ lè rí kí wọ́n fi nọ́mbà sára mọ́tòsáìkù nítorí pé àwa yìí sí aláti fi trace wọn tí ẹ bá ti rí nọ́mbà lásán kódà kó jẹ́ pé àwọn kẹ́ni mọ́sẹ́ nìkan lọ yá nígbà tí wọ́n bá mẹ́rin tó ní mọ́tòsáìkù yẹn yóò sá mọ́ àti yá mọ́sẹ́ lọ́wọ́ tí wọ́n fi lọ sí aburú nítorí náà buwa pátá wọ́n ní tójú tìyẹn ní àpá òfin rìnà ẹ jí ká mọ ilé tó tá a bá wà ká mọ rìn tìfura ká má bàa di ẹni àgbègbè lẹ́yìn lójijì kọ́nà ọba kó máa fi sọ rẹ̀ sọ wa. àmín. ìyẹn bẹ́ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ kan náà tó ṣẹlẹ̀ tó jẹ́ ẹni ó kú sínú swimming pool ni ní ọjọ́ 29 oṣù kẹsàn-án tá a lò kọjá yìí jẹ́rìí ni. bẹ́ẹ̀ ni arákùnrin kan ló fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé ní Bàfò ní ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ pé àbúrò òun kan ó engage àwọn kan wọ́n wà ní hòtẹ́ẹ̀lì wọ́n fẹ́ gba ó dà pé wọ́n fẹ́ ṣe show ní hòtẹ́ẹ̀lì so bí wọ́n ti ń ṣe preparation àwọn nǹkan tí wọ́n ṣe yẹn èyí ti forí mú òkun tó ti lọ wẹ̀ ọwọ́ ọmọ 20 years of age ẹ pé òun kálukú ló ní yàrá ibi tí àwọn tẹ́ fẹ́ ṣe kíni tí wọ́n gbára wọn sí gbà tó díjọ́ kejì wọ́n ń wá lágbájá ńkọ́ tàmàdò ńkọ́ kíní kan ńkọ́ wọ́n bẹ̀rẹ̀ sí máa ń wá ara wọn káàkiri àbálọ àbábọ̀ ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ on the 28 ló ṣẹlẹ̀ on the 29 ni wọ́n padà rí ẹni inú tó ti léfò tó ti jọ́lọ̀ nípè. wọn ti ẹ̀ mọ̀ pé ó wà ń bẹ̀. ṣe rí kò sẹ́ńtì ìṣeré eré táwa ẹ̀ ṣe gan tá a ṣe nígbà tí kó tó di táìmù tí ayédáyé kọ̀ǹpútà yìí ó fẹ́ẹ̀ lè ju eré táwọn tí wọ́n ń ṣe lọ torí láti àtijọ́ tí wọ́n bá rán Jàlálì ń sẹ́ pé kó lọ sí Òṣìẹ̀lẹ̀ tó bá ti rí gbọ́ngbọ́nrin kẹ̀kẹ́ táyà kẹ̀kẹ́ tẹ́ mọ́ yan yẹn kódà tí wọ́n bá ní ká lọ bẹ̀ ó máa yí ìdánwò ni. tí wọ́n bá ní ká lọ bẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wọ́n lọ bẹ́ẹ̀ náà sì ni ọkọ̀ máa pàdé wọn lójú ọ̀nà tí wọ́n máa dúró tí wọ́n máa ṣe bọ̀ láyé ìsìn tí wọ́n bá dẹ́rù ẹ̀ wò ṣe láyé àmọ́ tó yẹ pé wọn ò ṣiṣẹ́ wọn tó rówó tí ń ra ọkọ̀ wọn ò ti pẹ́ ní sẹ́gbẹ̀ẹ́ títì kan tó máa pọ̀ màtá ránṣẹ́ ti kú. so táìmù tá a wà yìí a ní láti orientate àwọn ọmọ wa irú ìjáde tí wọ́n bá fẹ́ lọ ìletò tí wọ́n bá fẹ́ wọ̀ kí ní ikú ọ̀rẹ́ ti ń pọ̀ jù tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà àfọwọ́fà lọ́pọ̀ jù nínú rẹ̀ wọ́n ní bólé bàbá ṣe tó lé rẹ̀ lálejò ó sì bá tó o ìwọ́n tó bímọ tó ń retí pé òun retí àbọ̀ dáadáa lórí ọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ wọn náà ní ojúṣe tó pọ̀ tó ṣe lórí wọn tó bá fẹ́ fojú sọkàn wọn kì í jẹ́ àmójútó tó péye fáwọn òbí pátá ká má máa ṣe ń ṣe pé wẹ́n ó kú ti dàgbà mo kúlẹ̀ ó ti tójú bọ́ tójú bọ́ ń bo ànábì gan sọ ní tọ́mọ ó fi wo 40 ọdún ó lè ẹ̀sìn tó máa ṣàmójútó ẹ̀ kẹ́ẹ̀tọ́ máa pèsè àkíyèsí ní ìsìn bá ní ìsìn ọmọ 17 years òbí ti gbàgbé ẹ̀ ẹ wá sọ fún mi
àdúgbò tó bá dẹ̀ bára rẹ̀ ó ṣeéṣe kó influence ẹ̀ láti máa wà àwọn wàkíwà ẹ sọ fún mi ìgbà wo ni òní máa rìn bèbè kú nígbà tẹ́ ẹ̀ pọ́n àtọ́jà láṣẹ lórí rẹ̀ tó yẹ kí á mójútó wọ́n ti tú kókó lọ́rùn rẹ̀ wọ́n làwọn ọba ṣe mọ́ so kọ́lọ́wọ́ bàbá lọ́jọ́ ní kó ṣàforíjì fún ẹni tí ìṣẹ̀lẹ̀ yẹn padà ṣẹlẹ̀ sí. àmín o. lábẹ́ bẹ́ẹ̀ eléyìí tiẹ̀ a lè pè ní àwàdà kẹ́ríkẹ́rí. baba sala. baba sala. baba latin. baba latin. ní ọjọ́ kọkànléní ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù tá a lò kọjá yìí. ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n àbí 25. 25 lóṣù tá a lò kọjá yìí. ó ní fìgìláńtì kan kọ́lọ́wọ́ bá ní ṣe dáadáa fún un. àmín. ló ṣàdédé lọ gan ni ọkùnrin kan tá à ń pè ní Oliver Daniel ìyẹn mú ìbọn ìléwọ́ dání wọ́n fẹ́ lọ tà fáwọn tí wọ́n ń ta tí wọ́n ń sa àwọn bọ́lábọ́lá. wọ́n fẹ́ lọ tà bọ́n fún bọ́lá. ìyẹn fẹ́ lọ tà orí òun wò pé bóyá scrap ni oríṣiríṣi ní nǹkan. nígbà tí ò dá mọ̀. kì í ṣe pé ọ̀dà mọ́ bó lẹ́nu pé ọ̀dà mọ̀ ọmọ tó ti kọjá ogún ọdún. tó bá dá mọ̀ àgọ́ ọlọ́pàá ló yẹ kó mọ̀ ọ́ ṣe. Ọlọ́run fẹ́ tásìrì bàbá rẹ̀ ni. bàbá rẹ̀ ló fi sílé. Ọlọ́run fẹ́ tásìrì ẹ̀ ni bàbá yẹn ti ti aburú káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rò pé Ọlọ́run wá fẹ́ fi yẹn yẹyẹ rẹ̀ pé àsìkò tó tọ́wọ́ Ọlọ́run bá o. ìgbà tí Daniel Oliver tó mú ìbọn débi tí ó ti ta ìbọn ọlọ́dẹ wa súnmọ́ pé kí ló dé ewu ní ìṣẹ̀lẹ̀ yìí wọ́n sá ta lé sí ọlọ́pàá lólobó ẹ wá o kálàbọ̀rùn tó di ẹ̀wù ẹja àtàyè yẹjú rẹ̀ bàtà ọlọ́pàá débẹ̀ wọ́n àárẹ̀ sí Daniel Oliver o ibi tó dẹ̀ ti fẹ́ tàbẹ̀ gan ibẹ̀ ò jìnnà sí hòtẹ́ẹ̀lì kan à ń pè bẹ̀ ní oko ọba Ògìjó ọ̀nà tí ẹ jìn díẹ̀. lógìjó ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. ó jìn díẹ̀ súnmọ́ èkó. ká má fọ̀rọ̀ gùn ọlọ́pàá sára Oliver Daniel wọn ra mú bàtí ń ra mú ń bolo sí rí ban kí n bọ́n bá dọ́wọ́ ẹ̀ wọ́n bá ti àárí ban ṣé bọ́lá bọ́lá ló fẹ́ lọ tàbí àwọn náà bá ṣe. èmi sọ pé kò mọ ọba yẹn. àwọn yóò bá ṣe tó mọ́ bọ̀ àwọn náà fi sára yaba débi wọ́n ti fẹ́ sáré tí ò rírin àwọn yaba nìkan ló bẹ́yà àwọn náà yé mùtù ẹ̀wọ̀n akó dúkìá àwọn náà ti rírin sẹ́nu. so ká má fọ̀rọ̀ gùn ńgbà tí wọ́n sá mu ó jẹ́wọ́ ní pé abẹ́ chair tí bàbá òun fi sí nínú ilé òun ló ti mú ìbọn yẹn. ìbí ló sì pọ̀ orúkọ bàbá rẹ̀ ń jẹ́ Sunday Oliver ìyẹn jẹ́ ọmọ 42 42 years. ìgbà tí a padà lọ mú bàbá yẹn náà bàbá yẹn padà jẹ́wọ́ pé lákòóbá ọmọ. kọ́ ló wọ́n sànú pé òun wà láàrin àwọn aráabí àwọn ọmọ ẹni ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn pé ní ara wọn lòun ẹ rí wípé àwọn nǹkan mìíràn tó yẹ pé tó bá ṣe. ẹ padà fọmọ́lẹ̀. tó bá sọ sídìí. mo lẹ́ padà fọmọ́lẹ̀. ìyẹn ẹ má wọrí. tọrọ mo ò ṣe tààrà. ẹ̀yin kẹ́ ẹ sọ fún wa pé bóyá wọ́n fún malẹ̀ bóyá fún malẹ̀. ẹ má bínú. mú àbá ṣèwádìí síwájú bọ́mọ náà bá bìlọ́ọ̀gì náà àmọ́. àníkẹ́ má bínú. ṣùgbọ́n tó tiẹ̀ kọjá kókó náà akọ ti rí iná. sọ̀rọ̀ mi ti yé yín. bẹ́ẹ̀ ni sà. so ẹ rí i pé káàsùmí yìí pé fìgìláńtì yóò ṣàkíyèsí ibi tí ọmọ yẹn ti fẹ́ ta ìbọn. ó ṣeéṣe kó jẹ́ pé àwọn tó yẹ pé alokolo ń kígbe tí wọ́n gbóná tó yán yán làwọn bọ́lábọ́lá náà padà tó lọ ta ìbọn yẹn fún táwọn ọba máa lílo rẹ̀. irinṣẹ́ ń di púpọ̀ nígboro. irinṣẹ́ wà á di pípọ̀ nígboro wà á lọ wà á dé ẹni tí ń lọ bí sóòjò rẹ̀ jẹ́ńjẹ́ wọ́n á mú wọn á fi àtáàkì ẹ̀ wọ́n á gba fóònù lọ́wọ́ ẹ̀. ìdìgbà tá aago 6 bá lò kí n tó yọkùn lọ́rùn yín. kọ́lọ́wọ́n bọ́ lọ́jọ́ òní kó ṣe àwọn nǹkan kó jẹ́ kí Nàìjíríà àti ìpínlẹ̀ Ògùn kó túnbọ̀ tún dáa jù báyìí lọ. àmín. kó túnbọ̀ tún dáa jù báyìí lọ o. àmín o. gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí tá a bá ń wò pé kékeré ni kò ń ṣe kékeré o kò ń ṣe kékeré rárá. kékeré kọ́ ni kéra mọ́. kékeré kọ́ o tabaka ní afẹ́mọ́ dìísí fara wa lókù láàmà pè ní kékeré. jẹ́lẹ́ àṣọ sọ̀rọ̀. tán ilẹ̀ kún láàárọ̀ ìgé bó ti yẹ pé mọ́ńbé náà lè ṣe ẹ kí n mú un lórí ọ̀rọ̀ fìjìláńtì yìí fẹ́ béèrè ìbéèrè kan láwọn àdúgbò tó jẹ́ pé wọ́n máa ń gba nǹkan tá à ń pè ní owó ọdẹ tó dẹ̀ jẹ́ pé tẹ́ bá lọ sáwọn àdúgbò yìí ẹ lè bá fìjìláńtì kankan tó ń ṣọ́ àdúgbò yìí tó fi di pé àwọn olè ń wọnú àdúgbò yìí wá tí wọ́n wá ń jí nǹkan ń bẹ̀ pàápàá jùlọ transformer tí wọ́n ń jí cable transformer lọ tó dẹ̀ ń gbowó ọdẹ lọ́wọ́ gbogbo ilé
tó wà ládùúgbò yìí irú àdúgbò bẹ́ẹ̀ kí ló yẹ kí àwọn tún gbé bẹ́ẹ̀ kí ló yẹ kó ṣe. àkọ́kọ́ náà tí n bá gbọ́ yín dáadáa ẹni wọ́n ń gba owó ọdẹ lọ́wọ́ àwọn èèyàn kò dẹ̀ sọ lọ́dẹ ní ìlú káwọn ará àdúgbò yẹn kí wọ́n kọ lẹ́tà mọ́ kí wọ́n kọ pẹtísà mọ́ executive yẹn ọ̀rọ̀ mi ò yé yín níwọ̀n àgbàtọ́ yẹ pé àárín 4 5 6 7 8 tí ó sọ pé òun ń san owó ọdẹ tí ọdẹ gba ọ̀tọ̀ ní ká gbọ́ lọ́dẹ ká má rí rìsọ̀tì o a mọ̀ pé ibi tá a fẹ́ sọ̀rọ̀ sí ni pé ọlọ́dẹ tẹ́ ẹ bá gbà tí ò bá fún yín nísinmi tó ń gan ò bá gbádùn ẹ lè lọ kẹ́ ẹ gbà míì èwo nípa àsanwó ọdẹ àárín tá a sanwó lé lórí so ìyẹn extortion nìyẹn wọ́n obtain wọn ni sọ̀rọ̀ mi ti yé yín káwọn náà wàá gbégbèsè àwọn tí wọ́n bá wà níbi executive yẹn káwọn aṣọ owó ọdẹ tó ń gbà ń táwọn bá fi ṣe káwọn aṣọ fún community àwọn táwọn máa sọ lélẹ́ yìí ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn gbà mí nígbà tẹ́ bá fa àkàṣọ lórí tẹ́ ẹ fi ẹ́ jẹ oyè àwòdì tí wọ́n kọ̀ tí wọ́n lè gbádìí ẹ báwo lè yóò ṣe sanwó ọlọ́dẹ tí ọ̀dẹ̀ ní í sí ọlọ́dẹ tọ́lé ọ̀dẹ̀ mọ́ ó kù díẹ̀ káàtó tọ́lé pé bẹ́ẹ̀ ṣe sọ ni o ń tẹ́yìn sọ ni mo kó ti lè bó ṣe rí nìyẹn torí èmi kí mo sọ mo gbọ́ lẹ́nu yín ni o nǹkan tó ṣojú ìlú ni tí ò farasin ó ti parí nǹkan tó jẹ́ pé mo mójú mi débẹ̀ kó tó bá ti jẹ́ pé báwo àwọn ni ní ti wo kí wọ́n ṣe kí wọ́n kọ̀pẹ́tìsà mọ́ àwọn disco yẹn kí chairman yẹn jẹ́ àwíyà bóyá chairman náà wà sọ pé wọn mà wíwà pé àkàn gbowó ọlọ́dẹ bóyá wọn ò sì máa take minute ní ìpàdé gbogbo àná ń sọ ọlọ́pàá nìkan ò lè dáàbò kí ní ìṣe. ẹ ṣeun ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni a fi ń ṣe àríkọ́gbọ́n ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ mo rò pé ní ọjọ́ sátidé ó ṣẹlẹ̀ níbì kan nílùú Abẹ́òkúta ń bí ní ọgbà kan tí wọ́n máa ń kó àwọn ẹran zoo níbi tí kìnìún kan tí ó yarí tí ó ti pa ẹni tí ó ń ṣọ́ ẹni tó jẹ́ kí n fẹ́ mú eléyìí wá láti pé kẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ni pé lánàá nígbà tí mo wá ka ìwé ìròyìn tó ṣàlàyé ọ̀rọ̀ yìí wọ́n ní negligence ó pẹ̀lú pé ilẹ̀kùn kan tí ó yẹ kí wọ́n tì security gate bí nǹkan wọ́n ní ẹni yóò tì ní kìnìún ìfìrí àyè jáde. ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń lọ sáwọn ibi ìgbafẹ́ pàápàá láti lọ wo àwọn ẹranko oríṣiríṣi zoo nìbàdàn ló wà tẹ́lẹ̀ kó tó di pé wọ́n wá wà káàkiri. ǹjẹ́ o rò yí pé àwa tí à ń jáde lọ sáwọn ibi ìgbafẹ́ láti ṣàbẹ̀wò sáwọn ibi tí wọ́n ń kó àwọn ẹran burúkú wọ̀nyí sí ẹni tó wà ní ìkápá ẹ̀ tó bá wà careless ṣé kò lè léwu tàbí báwo ni a ṣe gbọ́dọ̀ ṣe báwo ni distance wa ṣe gbọ́dọ̀ jì tó èrè wo gan láti ẹ̀fẹ́ gbà ń bẹ̀. ipa lọ́wọ́ ẹranko líle. nípa pé à ń lọ wo àwọn ẹranko líle wọ̀nyí bóyá security wise. àkọ́kọ́ náà láfikún ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí náà ó ṣẹlẹ̀ ní ilé ẹ̀kọ́ fásitì kan ní apá gúúsù ìwọ̀ oòrùn wa ń bí báyìí níbi tí ẹni tó mójútó kìnìún kan náà níbi tí ó ti kọlù yẹn náà tó pa ní nǹkan bí gúúsù ìwọ̀ oòrùn north west kan wà bí. gúúsù ìwọ̀ oòrùn wa ń bí báyìí south west wa ń bí báyìí gúúsù ìwọ̀ oòrùn ok. ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ilé ẹ̀kọ́ náà wà. lákọ̀ọ́kọ́ náà ẹ rí i pé ọgbà bíi tí wọ́n fi ẹran yìí sí ẹ rí i pé kì í ṣe pọ́sẹ̀ wà ń bẹ̀ lónìí. bẹ́ẹ̀ni. njọ́ tó dẹ̀ ti wà ń bẹ̀ àgbọ̀ pé bóyá nǹkan báyìí ṣẹlẹ̀ àbẹ́ẹ̀kọ́. bẹ́ẹ̀ni sà. gbogbo sẹ́tì ń bá ń ṣe pátá kò sí sẹ́tì ò ní hazard. ifun ọ̀rọ̀ tí à ń gbóhùn sáfẹ́fẹ́ yìí téèyàn bá kọjá àyè ẹ̀ ó lè bára rẹ̀ mi tí ò ti da. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ sì wà bí ẹ lófin tó yẹ pé tí ẹ bá tagaẹ̀rẹ̀ kọjá òfin yẹn ó lè fẹ́ dẹ́ǹtì kárí èèyàn kódà ẹlòmíì lè má bọ̀ sípò mọ́ tí ò ní wà relevant mọ́ bẹ́ẹ̀ náà sani pé tí sọ́jà bá lọ sógun tó bá kó ogun wọn á ní asad ẹni bí ọlọ́pàá bá lọ wọn á ní asad ẹni nígbà tí èmi náà gbọ́ sí trap yẹn tá a wo lọ tá a wo bọ̀ ọlọ́run mọ́ fi gbàgbé sí wa àmín ọlọ́run mọ́ fi gbàgbé sí wa àmín o básìkò ẹ̀dá bá ti tó nǹkan kan náà ni ó lọ mọ́. kò sáṣẹ máa fún ní nǹkan jẹ. kì í ṣe pé òní ti ń fún lóúnjẹ jẹ kì í ṣe pé òní ní ti jọ mojú ara wọn. bọ̀ negligent pé ilẹ̀kùn tó ṣí kalẹ̀ tí ò sọ yé tì ohun tó wá kọyìn ọrùn ló ti grab ẹ̀. látẹ̀yìn.
àkíyèsí tá a lè ṣe náà ni wípé gbogbo iṣẹ́ tá a bá ti ń ṣe pátá tá a bá ti fẹ́ jáde láàárọ̀ ká máa níbẹ̀ lọ́n dáadáa lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì kò sẹ́ni tó máa rá sọ lẹ́yìn ọlọ́run ọba nìkan ló lè sọ yìí pé ọlọ́run nìkan ló garanti pé tó ń bá fẹ́ ṣe nǹkan òun ò ṣe ẹ̀dá ò lè garanti pé mo jáde ní olé pé òun ò wọlé ọba ṣe yóò wù. ọlọ́run nìkan ló ní so ẹnu ẹ̀wù tá a bá wọ̀ jáde òun ní títí wa nǹkan wà nínú ilé sọ àníṣe lórí ẹ̀ àmì tó lò tá a bá padà. ọ̀hún tí tá a bá tó padà wọnú ilé ẹ̀ tá a rí pé àwọn ẹrù tí mo fi ilẹ̀ lílé yìí ọkùnrin náà òun náà sọ pé òun jáde pé òun fẹ́ lọ pé kó wọ́n bọ́ sẹ́nu kínní but àkíyèsí táwa pé àwọn èèyàn wa náà ní wípé níbi táwọn èèyàn wa bàjẹ́ dé tẹ́lómi bàjẹ́ dé níbi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹlòmíì ó sì tó máa wòran tàbí kó gbé fídíò kọ́ máa kámẹ́rà ntọ́kan yẹn tí ò tí ì parí tí ò tí ì fi yé lọ́rùn lẹ̀ o ò tí ì mọ̀ pé bóyá àbọ̀ rẹ̀ bóyá ọ̀dọ̀ bí ní ń bọ̀. gbogbo àdánwò kọ́ là ń wò. kó o sí gbogbo àdánwò lèèyàn máa ń wò tó wọ́n yẹn wá bàjẹ́ sí kinní yẹn. before you know ẹ lè rí lórí afẹ́fẹ́ ẹ lè rí lórí social media àtàwọn tí ẹ máa rí pé kẹ́lómi ó sì máa wò lọ́wọ́. so ká pàkíyèsí àyè tá a bá ti bára wa bí ilẹ̀ bá ṣe rí ni ẹ jẹ́ ká ṣe bá wọn lùgbà ń bẹ̀ tó bá jẹ́ pé tí ó bá pa lára ni ká sún sẹ́yìn ẹni tó níbẹ̀ ò sọ pé bóyá òun gbé sùn kalẹ̀ ń bẹ̀ pé kí sùn wa máa pààyàn fáǹfààní àwa náà ni gbogbo àná ní sùn yẹn náà wà fún ẹni tó yẹ pé nu kíní ló ti ń rí nu fíìmù ló ti ń rí láyé a fẹ́ wà yíga pé kóun tiẹ̀ fojú kan kóun mọ nǹkan tí wọ́n ń pè ní láyọ̀hún kóun rí sójú kóun tó kú ẹlòmíwà tí wọ́n fi káàsì fún un pé èmi náà mo rí láyọ̀hún lójúkorojú máa lè sọ fọ́mọ mi. sùúrù tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń lọ yẹn kò ń ṣe pé a fẹ́ lọ bẹ̀ a fẹ́ lọ bá ṣeré. ìfúnnu èbó ń ṣẹlẹ̀ tẹ́ pé àti ẹ̀ mójú wọn dáadáa tí wọ́n máa fọ́nrán lórí tẹ́ pé njọ́ tí wọ́n bá bínú tó bá máa bínú náà kò ní í sọ fún wọn. ẹranko la pé yóò wù ẹranko. gbákejì tá a fẹ́ pera sí náà ni wípé àwa tá a bá wà ní sàkání rẹ̀ tó bá ṣe wípé aago 8 àárọ̀ ní ẹ bá máa ń fún wa lóúnjẹ tó ń bá ti ń jí ó lé tẹ́bí bá pa ó lè ṣàṣemọ́ṣe pẹ̀lú ẹ o. òdì ni ó bínú sí. ọ̀rọ̀ mi ò tí ì yé yín. ajá mi máa ń bínú bẹ́ẹ̀ tó bá pẹ́ kó tó jẹun. so ngbà mí àwọn nǹkan tó lè kọ́ sí ẹ̀ ara ẹ̀ náà nìyẹn bóyá wọ́n ti ní táìmù tó yẹ pé táìmù tí wọ́n máa ń jẹ lélẹ̀ tó wọ́n ti à ń ṣe bíi pé bí kò máa fi tú àwà lé lórí ní tó bá rí náà ni ó jẹ àbọ̀rọ̀ mi ò yé ní tó bá rí ni ó jẹ. so ẹ jẹ́ ká pàkíyèsí àwọn àyíká wà tó jẹ́ wípé táìmù ló ń bá ṣiṣẹ́ tó yẹ pé tí táìmù yẹn bá ti mẹ́hẹ̀ àkóbá ni ó máa fà fún ìletò àwọn tó bá wà ńbẹ̀ yẹn ó ṣeé ṣe kí nǹkan báyẹn kó fàbínú wá at least bí n bá ṣe mistake wọ́n ní tí ṣiṣẹ́ ńbẹ̀ yẹn sì ń lọ bí ọdún mélòó kan ẹni yẹn kì í sọdún kan kì í sọdún kejì tí ń sẹ́ńbẹ̀ ni òun náà sì ni omojú ẹ̀ ti ń fún un ní ìjẹ́ ẹ̀mú ẹ̀ ṣùgbọ́n nǹkan tó kàn sí ẹ̀ òun náà ní ligigent tó jẹ́ pé ẹ̀kọ́ bí ara gbogbo apátátá ẹni ẹ̀ wò tí èèyàn bá wà ní ẹ̀ńtàrà rẹ̀ ò yá tẹ́ ẹ gbé lọ sí hospital tó jẹ́ pé kíní gan lásán ni gan ní sí ẹ̀fọ́rí àbínú tí dókítà bá jẹ́ dókítà ẹlẹ́jọ́ wẹ́wẹ́ tí o mọṣẹ́ tó gbà o lè fi dá míì sí ẹni tí wọ́n gbé lọ hospital yẹn la nítorí àìsèkéni àìlákàsí tó dáa ó sì lè gbẹ̀mí lẹ́nu ẹni yẹn ó lè ń ṣẹlẹ̀ dáadáa àbúrò mi ò yé tí ń ṣẹlẹ̀ dáadáa so kí lè jẹ́kọ̀ọ́ fún gbogbo apáta gbogbo àyíká bá ti bára wa bí iṣẹ́ tá a bá ti wà kó ń sí irú iṣẹ́ yìí nìkan àbúrò mi ò yé bẹ́ẹ̀ náà bó ṣe jẹ́sẹ̀ dẹ́fà náà ni bí wọ́n bá ní gílẹ̀jì bá ti wà ẹ̀ ń lọ torí pé ó gba mẹ́sẹ̀jì ó fẹ́ fún yàn mẹ́sẹ̀jì ó sì fẹ́ da èèyàn bíi 20 ó fẹ́ lọ dà wọ́n nù. lórí pẹ́lómi ń pè lásán ló ti yíwọ́ ọkọ̀ wọnú igbó ńgbà kọ́ ọba ti pọ̀ ní tí mo witness ni fúnra mi mo sọ pé arákùnrin tí ọba tó receive kọ́ lẹ́nu ìgbà tí mo tó wà nù ọkọ̀ yìí tá a bá ti dé checking point fúnra mi ni màá hand over ilé àwọn ọlọ́pàá lọ́wọ́. ẹlòmíì ó sì máa wò. ó fẹ́ pẹ́ ibi tí receive kọ́ lọ́wọ́ kọ̀ mọ́ pé ó ti kan pátó lójijì. ó yá
ọkà rọ́ọ̀lù náà ni gbúrúgbù làwọn èèyàn pé ẹ lọ́rọ̀ làwọn èyí ni mo ní bàbá tẹ́ ẹ bá tún receive call ní táìmù tí mo wà ní ọkọ̀ yìí mo ní pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo àtàwà náà ọkọ̀ wọ́n wọ ọkọ̀ míì fún wa. táwọ̀ ó sàn ju kẹ́ ẹ wọ ẹ̀ẹ́nì ẹ̀kọ́ mi. ó sàn ju kẹ́ ẹ wọ pósí. ara ní kíjẹ́ níta níta sọ náà nìyẹn tí ọba ti dẹ́n tí ó pàkíyèsí èèyàn sí gbà míì ó lè ṣokùnfà aburú fún àìmọye èèyàn. ẹ ṣeun ọ̀gá ti gbọ́ ẹ̀yàn ara lé lẹ́nu ọ̀gá ọlọ́pàá SP Badmus Kazeem Ọ̀pẹ̀yẹmí ọlọ́pàá ọ̀rọ̀ kan mo ṣe bí ẹni pẹ̀lú bá wọn dá sí ṣùgbọ́n bí mo ṣe bá wọn dá sí kò jọ pé wọ́n ó gbọ́ mi ò tí ì ní sọ àwọn tó ṣẹlẹ̀ sí ṣùgbọ́n bóyá ni ọ̀rọ̀ ọ̀hún bí pásọ̀ tí mo bá sọ̀rọ̀ yóò bá gbọ́ bóyá lọ̀rọ̀ ọ̀hún ò sì ní dọ́dọ̀ yín ní eléwé ran arákùnrin kan tọ̀ mí wá wípé ìyàwó àwọn ó ń tọ́mọ oṣù 4 lọ́wọ́ wọn ni ṣàdédé níjọ́ Sunday lè kọ́ ńgbà tó lọ ṣọ́ọ̀ṣì làwọn orí àwọn wá lọ sí ṣọ́ọ̀ṣì wọn wá ní ó ti wà ní ìgbélé nínú ẹ̀mí mọ́nà sí níjọ́ 14 ni yóò lò wọn ní àwọn sọ pé bí ó bá ṣègbélé ẹ wá máa jẹ́ kó ṣe ní ilé kò lè fọmọ yìí lẹ̀ ọmọ yìí náà sì ní àbúrò méjì tí ilé ìwé sì ti wọlé ìwé wọn ní alàgbàjọ yìí ń sọ wípé wọn ilé èèyàn lé olúwa lórí òkè arákùnrin wa ní òun kó àwọn tọ́ọ̀gì lọ́bẹ̀ òun dáná sun ó ní òpin ẹ̀ adájọ́ sọ̀hún sẹ́wọ̀n gbére pé ṣùgbọ́n òun náà ó bà nǹkan jẹ́ ó ní ó ti di bí ẹ̀mẹ́ta mo wá mú fóònù mo palàgbà bàbá báyìí ọmọdàgbà àti mọ ẹ̀yin ò fẹ́ràn àwa ní ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ ẹ ṣé àwọn làwọn lọ fi okùn wọ́yàwó rẹ̀ ní nǹkan kankan àwọn léèyàn lé olúwa mo ní bàbá wọn ní kó máa bọ̀ pé àwọn náà ń dúró dè lóòótọ́ mo pọkùnrin bí ẹ̀mejì lánàá nọ́mbà òyìnbó mo ti fi àwọn èèyàn sọ pé bóyá wọn ni ó tì ṣùgbọ́n ní ọmọdàgbà ẹ má wọrí ó ní nígbà òun bá délé ìran ẹ̀yin náà ẹ pẹ̀lú wa ṣe ń tábí oníṣùgbọ́n olóhùn ó bà nǹkan jẹ́ ọ̀rọ̀ ká máa gbé àwà lórí òkè kọ́kọ́ ìyàwó tàbí kí ìyàwó kan máa lọ ṣọ́ọ̀ṣì ká máa ń gbálẹ̀ àyíká ìjọ 7 ni ó lò láyìíká ìjọ 7 ni ó lò lórí òkè tọkọ ìyàwó sọ pé òun ò fẹ́ tí bíbélì yìí sọ wípé ẹ̀yin aya ẹ máa gbọ́dọ̀ sọkọ yín lẹ́nu irú ìwà yìí kí ni àmọ̀tẹ́ fẹ́ gba àwọn òjíṣẹ́ Ọlọ́run wa gbogbo àwọn àsàlátù míì náà ti bẹ̀rẹ̀ o lórí ti ìtí Lukman sọ fún ètí mo mú wá fún yín yìí. àkọ́kọ́ náà kọ́lọ̀ mọ́ sọ làákàyè wa kọ́lọ̀ mọ́ jẹ́ òyòrò. àmín o. sẹ́rẹ̀ tí làákàyè ẹ̀ bá ti yòrò tí wọ́n bá ti tàǹpà pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ bá sọ hebi ní ọmọ wí. ìbàjẹ́ ìyàwó tí o fẹ́ tó sanwó orí ẹ̀ ọmọ oṣù 4 péré àwọn sọ pé ìgbélé wọn èmú yẹn ń gbélé kọ́pọ̀ èèyàn kó lóun ṣe gbélé lọ́wọ́ bọ́lọ́pọ̀ bá ní wàá wọ ní gbélé àti pásítọ̀ àti ẹni tí ọlọ́pàá ọmọ tó wà ń gbélé. àwọn ẹjọ́ pààyàn tàbí kẹjọ́ ṣe ń lọ kọ́ kọ̀míìtì ọ̀fẹ́sì kan tó ké kọ́ wá ní wọn èmú yẹn ní gbélé àti ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ ní ti ń jáde lẹ́nu rẹ̀ yẹn ẹni tó ní property ní òun ọ̀fẹ́ ìwọ ní ya dandan ni sọ́fẹ́ bó kọ ilé ìjọsìn ti ẹjẹ́ ni nǹkan tó rújú ebi tẹ́ ń píríjì náà ní pé àti ẹ̀sìnkìní o àtẹ̀sìnkejì o obìnrin tó bá kọ̀ tí ó bá gbọ́kọ tí ó gbọ́rọ̀ sọ́kọ ìlẹ́nu kò lè ọ̀ ń ba ọjọ́ iwájú àwọn ọmọ rẹ̀ jẹ́ ni ọ̀ ń ba ọjọ́ iwájú àwọn ọmọ rẹ̀ jẹ́ tẹ́ bá rí wòlíì tó gidi tí èyí ṣe wòlíì bàrúfù àwọn pásítọ̀ tó dáa tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ àwọn gan fúnra wọn sọ fún ìyàwó pé ntọ́kọ rẹ bá fẹ́ agbọ́dọ̀ bá fẹ́ ntọ́kọ ẹ bá ní táìmì ní kó padà wá agbò láàyè máa lọ. ṣé òṣìṣẹ́ débẹ̀ ní débi pé dandan ni pé kò sá wọ ìyàwó sínú inú gbàgà pé dandan ni kó dúró tì ọ́ kó má gbọ́dọ̀ sọ̀kọ ẹ̀ lẹ́nu ọ̀fẹ́ sọ́fẹ́ dalẹ́ ẹ̀rú ni àbọ̀tílẹ̀ ntọ́ máa fọ́ tọ́ máa fẹ́. àkànṣe àdúrà lè wà lálẹ́ àkànṣe àdúrà wà lóru àdúrà òru máa ń yára gbàgbọ́. kò sí ibi téèyàn ti lè gbàdúrà tọ́lọ́hún ti lè gbàdúrà èèyàn. tàyíká ló máa ń sábà fẹ́ gbà. kò síbi téèyàn bíbélì kan sọ pé a bá ti péjọ 4 5 olúwa ń bẹ pẹ̀lú wa. àwọn àdúrà tí èèyàn máa gbà pẹ̀lú pásítọ̀ yẹn ò darí. ara ti ń da ìlàmù náà nù tí wọ́n fi ń pín lọ́bẹ̀ jẹ. sẹ́wù kan máa pín pé ẹ wá máa ṣe kínní. wá wọlé alua. sẹ́wù kan máa pín ẹ máa wọlé alua. kò síbi tábìlì àti lè gbà sẹ́rí tó ti dáa jù láyé ni pé tí èèyàn bá ti understand life rẹ̀ kò ní ní problem o. níbi tí ẹni oṣù mẹ́ta bá wà ní kéèyàn máa lọ sí gbèlé ní kéèyàn máa tọ́ sí ewu rẹ̀ lọ
ṣùgbọ́n tó bá ti lè mú ìsọnù bá ọ tí ó mú ọ débi pé ayọ́ àmọ́ wọ́n wọ pé ìwọ lọ ń dalẹ̀ ó ń lérú àbó nídìí kan wọn náà ẹ try láti sá fún un. náà orí tọkùnrin sọ́sẹ̀ pé òun lọ bẹ̀ ń lọ dàbẹ̀rú tọ́tọ́ wá padà jáde lẹ́nu pásítọ̀ náà pé kọ́ máa bọ̀ ń dúró de. pé wọn ilé sọ pé ẹlẹ́mẹ̀sù ti di méjì. wọn ní wọn ilé yàn lólúwa. ẹlẹ́mẹ̀sù wọ́n á dúró débi pé kó wá pa ẹ̀sìn ọlọ́run sí nǹkan tó fẹ́ lọ sí ìjọ òní túmọ̀ lórí. tẹ́lẹ̀ lè ṣe sí mọ́. bíi tòkè arẹ́gbẹ́. tó bá ti nìkan dànù tó ní kó máa lọ mẹ́wàá padà wá. ìgbà tó bá wọ́pọ̀ tó wá ní pé ọkọ̀ ìyàwó máa kó tọ́ọ̀gì bọ̀ tó bá sẹ̀rọ̀ náà tọ́kọ̀ tó ṣe léṣe tó padà jẹ́ yẹn máa ń kọ́ ìyẹn ń kọ́ sọ padà sọ pé ọ fẹ́ máa ṣègbélé fún yàn. gbọ̀ngàn ló mọ gbélé fúnra ẹ̀. ntí tí ń ṣe sẹ́rí sẹ́ǹsì ṣé ẹni tí ò bá ní sẹ́ǹsì kó lọ bọ́ọ̀rù sẹ́ǹsì bí ó bá ti máa ní common sẹ́ǹsì. sense náà ò kọ́ mọ́. ìyẹn máa bọ́ọ̀rù ẹgbà míì bóòlù yẹn ṣe máa bọ́ọ̀rù sẹ́ǹsì. èmi ò lè fi tèmi lẹ̀. ẹ tó àwọn tó bá ní làákà yìí lọ ẹ lọ seek advice lọ́wọ́ ìgbésẹ̀ tí mo fẹ́ gbé ẹ dákun èmi wò pé tí n bá gbé báyìí n tó máa jábọ̀ yọrí ó lè jẹ́ pé n tó fẹ́ gbé yẹn tó bá gbé ó lè jẹ́ pé kò parun ní òmù ọ lọ ẹni tó bá lọ sọ́dọ̀ ẹni tó ní sẹ́ǹsì tó bá gbọ̀ mọ́ràn tó wá mú lò tó wá fi yídi positive result lọ́dọ̀ ẹ o ti bọ́ọ̀rù sẹ́ǹsì nìyẹn. alukoro èèyàn pàdé àgbàlagbà lọ́nà oníkókó ọ̀hún lọ́gbọ́n ẹ mọ̀ bóyá àgọ̀ ló bá dàgbà. ló bá bá gbọ́dọ̀ gbà kò tí ì burú jù náà kó máa olú ẹnu àgọ́ rẹ̀ lọ. ebi tí àgọ́ sì máa fi hàn yẹn ebi yóò sì padà ojú rẹ̀ yóò sì padà tó ń bọ̀ bá tásìkò. arákùnrin tọrọ kan wọn ní kẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o n tó lè mú wa ṣe mọ̀ pé bọ́rọ̀ bá yíwọ́ tó dọ́dọ̀ àwọn ọlọ́pàá náà ọmọ méjìlélógún ló wà nílé ẹ ṣe láǹfààní àti máa wẹ̀ fún ọmọ yín fún ara yín kankan bẹ́ẹ̀ bá ní sùúrù ìyàwó padà dé àbí ju pé kẹ́ ẹ ti lọ wà lẹ́wọ̀n yàtọ̀ sí ilé ìjọsìn yìí náà tó kẹ́rẹ́ gbà á bẹ́ ní ṣàjẹ́ tá a lọ December 12 ládájọ́ ní kí wọ́n tún gbé ìyàwó murder case ni wọ́n fi kàn yá o lórí ọ̀rọ̀ ikú Kàbírù o mọ̀ bóyá alukoro náà ti gbọ́ o tí ẹ bá sọ wípé yóò bí igi tó bá lọ bí àdùbí nígbà tí ọkùnrin yìí bá wá ṣọ́ọ̀ṣì yín tẹ́ ẹ bá rò pé kù mọ̀ ni wọ́n kó wá tán bá kó nǹkan mìíràn wá. tó bá tẹ̀sí pásítọ̀ gan lọ́pàá ń kọ́. tó bá pa pásítọ̀ tàbí tó da ṣọ́ọ̀ṣì rú àwọn olùjọ́sìn ó máa lọ́jọ́sìn bò mí o. ẹ fi ìyàwó ẹ lẹ́ẹ̀dí ìyàwó ẹ síta kọ́ máa lọ ẹ máa rí olùjọ́sìn mẹ́wàá mi tí ẹ fi dípò ìyàwó ẹ tí ọba kọlọ́ mi ń bẹ̀. bí o bá nídìí mi kì í sáyìn nìkan lẹ́ ń ṣèṣe àwọn kan náà ń ṣe táwọn ẹni ẹgbẹ́ àti tí pásítọ̀ kan láyìn fáàtì ń jò ní ọkọ náà lọ fẹjọ́ sùn. léléwé ran gbé báyìí pé pásítọ̀ ni ohun ọmọ kó ti rí lẹ́fù yẹn ìyá alágbájá má jẹ́ eré ọ̀ṣọ́ọ̀ṣì mi mọ́. njẹ́ ọba gbọ́rọ̀ sọkọ rẹ lẹ́nu tọkọ ẹ sọ fún mi pé o ti gbọ́rọ̀ wà á máa jọ́sìn. tó sẹ́yìn pé yóò wá wàhálà ni. ó wà straight forward ẹ yá kàn sí ẹ̀ka ìpolówó ọjà nígbà tí a bá padà dé àbí jíjà láà ká ṣojú òpó lẹ̀ fún ọ̀yàn rà lẹ̀. ẹ kò ojúmọ́ sà. ẹ máa pín ètò náà ṣá o. Ọlọ́run ní kákí. káṣe ká mọ̀ lọ sí ráńdà ni o. sàn gbọ́ yín sà. lágbó elégbọ̀n rẹ̀ family fm gbogbo pẹ̀lú mo sọ fọlọ́run gbọ́ pé iṣẹ́ máa máa lọ ẹ ò ní dèrò ẹ̀yìn pẹ̀lú ogun ọlọ́run ọba. àmín. mo jẹ́ kí bàbá Badmus ní àgbé elégbọ̀n wọn ní ìbọn pààyàn o. àmín o àtàdánù àti ọkọ. gbogbo ìpínlẹ̀ Ògùn pátá gbogbo ilẹ̀ máa ṣàṣeyọrí látòrí bàbá wa ọ̀gá pátá gbogbo olùkọ́ lẹ́sẹ̀ lórí àlefa pẹ̀lú ogun elégbọ̀n wọn ní mọ̀ nílá pẹ̀lú ọlọ́run. àmín. torí ekereku bàbá yìí nígbà tẹ́ mo bí gbogbo àwọn gbẹgbẹ́ bẹ́ẹ̀ yìí hàn láàárọ̀ yìí pẹ̀lú ọ̀sẹ̀ ń bá sọ láàárọ̀ yìí torí kódà ọ̀gá àgbà ní ṣùgbọ́n mo fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ àárín pé wọ́n ń pèsè ìwọ́de ṣùgbọ́n ìwọ́de kò wáyé nípìnlẹ̀ Ògùn torí káàkiri la lọ ìgbésẹ̀ ní wọn lọ gbé jáde ní kí ni ìṣe náà ìgbésẹ̀ kí ni ìṣe òun fẹ́ bẹ̀rẹ̀ pé sọ ìlú wà. lákọ̀ọ́kọ́ náà ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ the commissioner of police bàbá wa CP Abiodun Alamotu PSC pẹ̀lú àwọn asọmọgbé wọn pátá ẹni yẹniyẹni kẹ́ni sì mí torí mi náà witness ìgbésẹ̀ tí bàbá yìí gbé tí mo sì rí pé ó yídì tí ó jẹ́ ká rí ogun ọ̀nbọ̀ lókè ọ̀nbọ̀ ńlẹ̀ nípínlẹ̀ Ògùn ní ọjọ́ Sunday tó kọjá bó ti jẹ́ pé ọjọ́ ìsinmi la pé a dẹ̀ kí gbogbo àwọn stakeholder pátá tí a invite tó fi máa wọn nance àti àwọn lọ́balọ́ba ìjòyè ni àtàwọn oníṣòwò tá a invite wá pé akíbu wọn pátá ọkú àfọmọnìyàn ṣe bí ó ti wá jẹ́ wa
inú àwọn ìgbésẹ̀ tá a gbé jọ náà ni wípé àwọn asosẹ́ kọ̀ọ̀kan pátá kó kálukú kó bá àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ nínú ilé tá a bá là ń ba nǹkan ìjọba jẹ́ kì í ṣe nǹkan ìjọba là ń bà jẹ́ bí kò sí pé nǹkan ara wa là ń bà jẹ́ a dẹ̀ dúpẹ́ wípé ìpàdé tí mo ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí ó sun èso rere àtúwá náwó kíkí wa náà sí gbogbo aráàlú pátá pé gbogbo wa bá jẹ́ kí gbogbo ẹ̀kọ́ lọ nírọ̀wọ́ sẹ́lẹ̀sẹ̀ aburú ò ní wọlé ẹnìkọ̀ọ̀kan wa pátá àmín. a kí gbogbo wọn pátá pé wọ́n kó àwọn ọmọnìyàn sí. hello 09030000885 hello. Hello, a kú ojúmọ́. ẹ kú ojúmọ́ o. Ẹgbẹ́ náà ló máa jẹ́ fún gbogbo wa. àmín. Mo kí aṣojú ọlọ́pàá tó jẹ́ ọ̀gá wa ní Ogun State. Agbára lọ ọpọlọ gbogbo yín ò lè dàrú. àmín. Ọmọ adéni láti arárọ̀ mi lùgbọ́n bá ń tókò. ẹ kàrọ̀ sà. Ẹ̀ka. Ìtí mo fẹ́ béèrè, ó fẹ́ jọ ìtí ìjà lọ́la rí ọ̀bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ yẹn. Ẹni tí àdúgbò tó bá wá gbọ́ jẹ, àwọn tí ó bá wá fẹ́ sanwó ọdẹ ní àdúgbò yẹn, irú ìgbésẹ̀ wo ni àwọn aládùúgbò yẹn lè gbé? Lákọ̀ọ́kọ́ ná ibi tí wọ́n bá ti ń gba owó ọlọ́dẹ tá a dẹ̀ rí rìsọ́ọ̀tì pé lóòótọ́ ni wọ́n ní ọdẹ tó yẹ pé at least àwọn ọdẹ yẹn sì wà active kò sígbà tá a kọjá tá a rí wọn ẹni tó bá tó náà lóhùn ọ̀sánwó ọdẹ tó sì tó ní lẹ́ńbẹ̀ tí ń kọ́ lẹ́ńbẹ̀ ajẹ́pọ̀ fẹ́ jí àwọn agbódegbà fáwọn olè ọ̀rọ̀ security la pè ọ̀rọ̀ gbogbo wa ni bọ́ọ̀lù àwọn kan sì sanwó ọlọ́dẹ tọkọ̀ tí wò ní sọ pé ò ní sanwó ọlọ́dẹ wọn náà dẹ̀ mọ benefit nínú báwọn ọlọ́dẹ náà bá ń sọ èlò so definitely wọ́n gbá fẹ́ jẹ́ agbódegbà nìyẹn ẹ̀tọ́ ẹ̀ ní kó sanwó ọlọ́dẹ tí ó bá sanwó ọlọ́dẹ káwọn tó jẹ́ àgbààgbà ńgbẹ́ kí wọ́n pèsè àkíyèsí tó bá nìyẹn ṣe jẹ́ nìyẹn ẹ̀tọ́ ẹ̀ ní ọ̀rọ̀ sí kí ọ̀rọ̀ tọ́jọ́ kan bú wá gbogbo ẹgbẹ́ ní tí ò ṣe kò yẹ kó yẹ kárẹ́ni tó máa fà sẹ́yìn ṣùgbọ́n ìletò tí àwọn ti sanwó ọlọ́dẹ táwọn tó jẹ́ executive esco ti mẹ́mbẹ̀ tí wọ́n kọ̀ tí wọ́n gba ọlọ́dẹ àwọn náà ní ẹjọ́ jẹ́ o wọ́n ní ẹjọ́ jẹ́ so gẹ́gẹ́ àwọn ni wọ́n sílẹ̀kùn fólè tí wọ́n polè wá jà tí wọ́n fẹ́ máa polówó pé kí wọ́n máa mú. tó tí ọlọ́pàá ń sọ ni wípé wàhálà wà lọ́rùn fàlẹ́ tó gbé fáìlì ìjọba pamọ́ tó ń lálàṣẹ ìjọba ẹ̀yìn esco tí ẹ̀ ń gba owó ọdẹ wọn ní kẹ́ ẹ̀ ṣe needful ẹni bá sì kọ̀ tí ò sanwó ọdẹ agbódegbà lòun náà ojú tí wọ́n máa fi wo ẹni yẹn o wọ́n lè má sọ yọ pé o lè bá wájú bàbá lágbájá tó bára àwọn náà bá mọ́ kò sí tí ó burú nínú ká sanwó ọlọ́dẹ. fún ààbò ara wa náà ni. fún ààbò ara wa ni wọn ò ní ohun tí o lè fẹ́ gbé wọn ò ní ohun tí o lè fẹ́ gbé kò sí ohun tó lè gbé tó lè ṣọ́ọ̀tì o. tó lè bá tiẹ̀ dé o tiẹ̀ bẹ̀rù pé tó bá ní kò ní nǹkan kan kó má lọ gba ẹ̀mí tọ́lọ́wọ́n bá tún fún ẹ. kó má jẹ́ ẹni ló máa bí wọn nú. olórí dúkìá ẹ̀mí èèyàn ni. bẹ́ẹ̀ ni o ẹ̀mí ò láàárọ̀ ni Yorùbá wí o. hello. Hello sir. hello káàárọ̀ o. Káàárọ̀ mo kí aláàjì mọ̀rúfọ̀mọ́ àdàgbà. ẹ ṣeun. Wọ́n dẹ̀ kí aṣojú iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ yẹn. ẹ ṣeun. Mo bá ọ dúpẹ́ nítorí èmi náà ní àǹfààní orúkọ tèmi ní Ọláwọlé Tìjání láti àdàtọ̀ kápẹ́ńtà. ẹ káàárọ̀ sà. Mo ní àǹfààní láti wà ní ìpàdé tó pè ní ọjọ́ Sunday yẹn tí kọmíṣánná pólíìsì pè. Mo tẹ̀ nígbàdá dé gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tó fún wa àánẹ̀ lọ ṣàlàfẹ́ẹ̀tì tí gbogbo ẹ má bàa ṣèwọ́de o. Mo á bá ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní Ògùn state kò sí jàgídíjàgan gẹ́gẹ́ bí kò iṣẹ́ tó gbé fún wa pé ká ṣe lọ́jọ́ yẹn a dẹ̀ ṣe gbogbo anybody àwọn ọmọ ìnáwó aládùúgbò wọn ní ká announce wọn a dẹ̀ ṣe ìkéde fún gbogbo ẹ má ṣe jàgídíjàgan ẹ má jáde ẹ má ṣèwọ́de mo bá iléeṣẹ́ ọlọ́pàá kọmíṣánná Ògùn state mo bá ọ dúpẹ́ o àní rí wàhálà lógún state agbára Ọlọ́run. ẹ ṣe àkíyèyìn náà o ẹ kó àfọmọnìyàn sí o. ẹ̀lú alájẹ ẹ̀ka mẹ́ta o. ẹ kú ojúmọ́ o. ẹ pé ètò orúkọ tèmi ní Abdulrasheed láti sábò rẹ kan. ẹ jọ àṣeyọrí tí ó yí iléeṣẹ́ ọlọ́pàá ṣe tó dùn wá wa ní lójú wọn mẹ́nuba ọtí ọmọ apààyàn tó lọ́ọ́ pa ọmọ ọmọ ẹgbẹ́ sí yẹn ẹ jọ kí ẹ̀yà lóko. ẹ jẹ́ kó di ọjọ́ mẹ́jọ ẹ jẹ́ kó di ọjọ́ mẹ́jọ sà. ọ̀gá gbàgbọ́sẹ̀ ẹ máa mọ ṣe o. àmì ẹ ṣeun ẹ fún wa ní táìmù díẹ̀ sí. ìwádìí ṣì ń lọ lọ́wọ́. àti gbọ́ ká má lọ da ojú ká má resort táwọn wá kó má jẹ pé àbọ̀ resort là mọ̀ wá. yóò ṣe é ṣe.
ẹ fọkàn balẹ̀ jálá èmi mọ̀ pé bí fìjàbí bá ti sọ pé òun ò ní jàjà kò sígbà tí ọ̀rọ̀ ò ní sú ọmọ lájà láti máa làjà ojoojúmọ́ ẹ jẹ́ ká tún wọlé òmíì lórí ìlà. ẹ bá wáyé rédíò lọlẹ̀ díẹ̀ sà ẹ bá wáyé rédíò lọ sílẹ̀ díẹ̀ sà ó ń di wa lọ́wọ́ gan please. ẹ gbé wọn kù tí ẹ bá ti fẹ́ pè wáyé rédíò lọlẹ̀ tàbí kẹ́ jìnnà síbi tí rédíò yín wà tí ẹ bá ti fẹ́ máa gbọ́ nǹkan tí ẹ ń sọ fúnra ara yín ìdíwọ́ ńlá ni. àkó ojúmọ́ aláyọ̀ rẹ ojúmọ́ rẹ o. alárẹ̀ mi láti bọ̀dọ̀ orílẹ̀ lábẹ́ òkúta ní. ẹ káàárọ̀ sà. mo kí dàgbà àríyọ̀ ọmọdé kí alájùmọ̀ fọ́ọ̀mù àdàgbà olóyè ìlú bàbá mi. ẹ ṣeun. mo wá kí aṣojú pr wa Badmus tí wọ́n wà lórí ìjókòó ńbẹ̀ yẹn. ẹ ṣeun bá mi gbórí àṣà. èmi tó fẹ́ rán ọ̀gá Badmus sí ọ̀gá wa ní ilé ìwé ìran ni èmi náà láǹfààní gẹ́gẹ́ bí pisa ṣáájú wà ní meeting yẹn níjọ́ Sunday. pẹ̀tì ọ̀gá wa ní state wọ́n má bà kan wá wípé ní ìsìn gbogbo iṣẹ́ tí ẹbẹ̀ wa yìí wọ́n máa lọ ṣe nílé àdẹ̀dùpẹ́ pé wọ́n ṣe náà kò sí wàhálà lógún state kò sí kíní wípé kí ló dé pé kíjọba tí wọn ò pèsè lọ́pọ̀ sí tó ti wà tẹ́lẹ̀ kí wọ́n máa kó oúnjẹ síbẹ̀ fún wa káràdù máa lọ rà pípadé tí wọ́n náà ń ṣe yẹn pé kò bíbí kankan kò tiẹ̀ yọ síta rárá lọ́nà mo wá rán ọ̀gá Badmus sọ́gà wa pé kí wọ́n bá wà ṣiṣẹ́ lórí àwọn níta wa aráàlú náà ń béèrè lọ́wọ́ tí wọ́n náà ń jọ yẹn ọlọ́wà wa pẹ̀lú wa. ẹ jẹ́ ọ̀rọ̀ fún mẹ́sì kékeré lórí yín sà ọlọ́wà bá ní wà pẹ̀lú yín. ọ̀rọ̀ pèsè oúnjẹ ṣó kọ́ lọ́pọ̀. wọn kálukú wa pátá la ní constituency tá a ti wá bóyá bí house of assembly wa ń bí báyìí ẹni tó bá wá ní sàkáání yín bẹ̀ yẹn ẹ kọ lẹ́tà fún kó ṣàṣojú yín tó lọ sí ní house náà nìyẹn kó ṣàṣojú yín bẹ̀ pé ntọ́jẹ̀tọ̀ wa lélẹ́yìí ẹ bá ní sọ̀rọ̀ lórí ẹ̀ ọlọ́pàá kí wọ́n sọ fún ìjọba wípé kó wá fáwọn èèyàn ló ń jẹ security ní nǹkan tọ́jọ́ má ti tíya báwo ni àwọn aráàlú bílù òsì ní di pé amarogun òtàjẹ̀ sílẹ̀ àbí àwọn èèyàn máa ba nǹkan jẹ́ káàkiri tálàfíà ò ní di fíafíà ńlá pè é sí ẹ̀dẹ̀ jẹ́ wa ẹ̀dẹ̀ ṣiṣẹ́ yẹn náà bá a ṣe fẹ́ ọlọ́run dẹ̀ ní da ètò tẹ̀yìn náà rò. ǹjẹ́ compensation wà fún wọn nígbà tí wọ́n ti ṣiṣẹ́ bí wọ́n ṣe fẹ́ gbére ló máa mú kórè ọmọdé wú. compensation ti mẹ́mẹ́ náà ni wípé ẹ̀rì pọ́n náà lọ wọ́n ń bọ̀ kò sí ha ho wọ́n ń bọ̀ sálọ ń bọ̀ lókè o ẹ mọ̀ pé compensation tó jù yẹn kò sí. èmi wò pé bóyá wọn ó ṣàmú kankan lọ bóyá màá ní kí wọ́n á tó nbí báyìí envelope àbí kankan bó sì jẹ́ kóńgò. ẹ̀ náà màá sọ pé kí wọ́n á tó tó bá ti. no ní eléwé ìran ni. no ní family fm ni mo ń sọ. akílẹ̀ wa kan family. àwọn àgbo òpolongo lọ́wọ́ yín ọ̀fẹ́ ni. ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn èmi náà owó mo fún ọkọ̀ débi. ẹ yà gbowó oṣù àbọ̀fẹ̀rẹ̀ ó bá dé lọ́jọ́ tí máa ní gbowó tí máa gbowó oṣù ṣé bí tí máa ń ná sílẹ̀ owó oṣù mi àti family àtọmọ inú ẹ̀kọ́ jẹ́. araṣẹ́ yìí ni. araṣẹ́ mi ni. ẹ mọ̀ kí bí tó ṣe ń sọ yìí ó ń dín wàhálà tí bàbá kojú. àfọ́gbà alága o bàbá náà sì. ẹ mọ̀ pé mẹ́jà àfọ́gbà alága o. àmú ọmọ olè kan bì kan apá ọmọ olè kan bì kan àmú fọwọ́nà kan bì kan ẹ mọ̀ pé yóò jẹ́ kí àyà àwọn tó kù máa já pé àwọn ọlọ́pàá ti rí àwọn o ọkàn tí yóò sì balẹ̀. ọlọ́run jù wọ́n gbọ́. gbogbo gbàtẹ́fẹ́ wà lọ́fíìsì kì í ṣe pé ẹ̀ tún máa sáré káàkiri mọ́ bólè kan bá gbọ́ pé wọ́n mólè kan ó ti kú nbí ó ti lọ bá òṣìnù àlàáfíà sì ti jọba lórí. ọ̀rọ̀ yìí ti yé mi. alájà kí mo bá mi lára dìgbà àbí àbáwọ̀ tó jà lálẹ́ ní mọ́ kí n ó ní àbáwọn kọ́ ló ní ó ẹ̀ńjẹ́ làjà ló lóhùn rí wọn wọ́n náà rí wọn ẹ̀ńjẹ́ làjà ló lóhùn rí wọn babaláwi ẹ ṣe ẹ kú àdúró tì ẹnì kan tó ti wà lórí ìlà ń bẹ̀ wọ́n àbí. ẹ káàárọ̀ sà. ẹ mà káàárọ̀ sà o. ọmọ àgbà ẹ̀ka pẹ̀lú ọlọ́run ní kákí. ìyẹn ti bàbá wa aṣojú iléeṣẹ́ ọdún àti ètò bàbá o. wọ́n kí alukoro. à ń gbóyè bàbá wọn sí wa o. àdúgbò fún gbogbo bẹ́ẹ̀ lọ àdúgbò ẹ̀dógún ṣètò wà fi sùn. ẹ ṣe wò àmín àmín. gbogbo jọmọ ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ àwòkọ́ ṣe tí gbogbo náà wà tán náà pẹ̀lú bá lè máa wà àwòkọ́ ṣe Nàìjíríà wà fi sùn orílẹ̀-èdè yìí lè dàrú. àmín àmín. iṣẹ́ family ẹ̀fẹ̀ ló ń di dàrú. àmín. ọmọ ọ̀tá fún ẹ̀ka fún ọ ẹ ṣeun ẹ ṣeun onígbèdé Samson wọn kí wa ni wọn ni very enlightening and educative well done sirs more grace thanks so much. ẹgbẹ́ mo fẹ́ ní ìbéèrè kan fún alukoro ní ọ̀sẹ̀ tó kọjá ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa first PRO ACP Ìwà Adéjọbí wọ́n fi àtẹ̀jáde kan síta wọ́n ní pé àwọn ọlọ́pàá tó wà lójú pópó wọn ní máa béèrè fún pépà ọkọ̀ mọ́ pé ẹ̀rọ kan ti wà tí wọ́n ṣàgbékalẹ̀ ń sìn wípé láti lè máa rí gbogbo àkọsílẹ̀ ọkọ̀ léyìí tí ó ń lọ lójú pópó pẹ̀lú ìrọ̀rùn kí ni ẹ lè sọ fún wa nípa eléyìí láti jẹ́ kí àwọn ènìyàn túbọ̀ ní òye nípa ẹ̀. àkọ́kọ́ náà nǹkan tí mo lè sọ ni wípé ẹ rí i pé ọmọ Nàìjíríà
bá a ṣe gbọ́nú la gbọ́n lẹ́yìn tí gbogbo kíní bá ti délé tó ẹ̀ka kọ̀ọ̀kan iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní gbogbo Nàìjíríà torí ẹni tí gbá bá sọnù àmì tó bá wà lára gbá òun náà láàfin rí gbá o. ṣùgbọ́n dìgbà tó bá rí gbá kó tó lè rà àbúrò mi ò yẹ yín ẹ jí kí bàbá ti ń sọ̀rọ̀ yìí tó bá ti tásìkò tó ti délé tó wa gbogbo wa pátá ẹ má jí wọ́n sẹ̀ máa lé akáàkiri ká tó wá sí. ṣé kí nìyẹn sà. kí ni tán sọ ń parẹ́ yìí torí a ní processing ó ṣe ti kọ́ yẹ pé bí application ló ń kálukú ṣe lórí app ẹ̀ ṣùgbọ́n gbogbo wa pátá ẹ jí ká ṣe fàǹfààní ara wa ni. sẹ́rí bí ilẹ̀ ṣe ń ṣú tilẹ̀ mọ́ ó ní àwọn oògùn tá a fi ń treat malaria láyé níjọ́hún ẹ rí i pé kò ṣiṣẹ́ fún mọ́nsìn because àwọn organism yẹn náà ń dàgbà lára wọ́n tó ń wà ní another dimension tó yẹ pé tẹ́ ẹ bá lo tó yẹ pé kíní lásán ló kíní burúkú oògùn ilé bá lò fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká má dàrú oògùn lórí kíní. èèyàn ní kọ́kọ́ ló gbọ́n ẹranko náà ti gbọ́n. tó ti yé yín tó yẹ pé yóò kí ọ̀rẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìsìn tẹ́ ẹ bá ti bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n fẹ́ máa dà á láàmú tó jẹ́ olè àbí ohun tí aburú làwọn náà ń gbọ́n ọgbọ́n àyínnìke tó jẹ́ pé gbogbo apáta làwọn náà fi ń gbìyànjú láti máa ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan tó yẹ pé yóò máa lè prevent àwọn crime yẹn tí òfin ní ẹ máa jẹ́ àkóbá fún wa ní àwùjọ tá a wà. bàbá bá bá ṣẹlẹ̀ tán ẹ wọ̀rọ̀ iṣu NIN àti VBN nígbà tó di pé wọ́n ń blọọ̀kù kínní àwọn èèyàn ni wọ́n tó lọ ṣe lẹ́lòmíì tó lọ ṣe lẹ́lòmíì ló tó di pé yọ gbàbẹ̀ lọ ká má jìkélé ò jẹ́ bẹ́ẹ̀ ìwọ tó bá fàlù dúkìá rẹ tó mọ̀ pé tó bá sọnù ọlọ́pàá náà lọ sáré bá tó wá sáré bá ọlọ́pàá àti àníṣe oníkẹ́ tó wá lónìí wọ́n dọ̀ lóhùn ṣùgbọ́n náà tí wọ́n gbà dọ̀ lóhùn kò ní ti Ọlọ́run. tó bọ́ọ̀mù ẹranko ṣe gbọ́n bí èèyàn ṣe gbọ́n lọ́mọ ẹranko náà ṣe gbọ́n àgbẹ̀dẹ pàkútí ẹ̀ tán ó rò pé ẹranko tọ́ bọ̀ ọmọ ẹranko fìrò re ológbò mi náà ti gbọ́ ẹja dídí tẹ́lẹ̀ mo wá ń gbé òkè ológbò mi náà wá jagun pé òun ó mọ̀ gun òkè fúnra ara òun ó sì lọ ọbẹ̀ tó gbogbo àwọn organism tó ń kọ̀ sí malaria bí nǹkan kan àwọn náà ti advance gbogbo oúnjẹ tá à ń jẹ sára tó ṣara lóore àwọn náà ń benefit ní wọn. bá lóògùn ẹ̀fọn sí pé kò ń fóògùn ẹ̀fọn sínú ilé pé kò pa ẹ̀fọn ìyẹn ń ṣeré pa ni. ó ṣeré pa ni o àwọn gan ti já. àwọn ẹ̀fọn yẹn ọ ti lágídí wà yẹn. ẹ̀fọn bá wà lágídí kíni ọ̀sán èèpo ọ̀sán ìwọ sako gbẹ dáadáa tó bá ti gbẹ fin bíi tùràrí apá ẹ̀fọn òka ohun tó bá fi hàn lójú ó lè fi kúkúrú pa. ẹ tó yẹn advance nìyẹn àbí. bẹ́ẹ̀ni sáyẹnsì ò bá nìyẹn èmi ò ń ra plate nǹkan kan mọ pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ yìí nísìn ó tún wá máa ó mọ tó ń ta mi ìfẹ́ dárúkọ yìí tó jẹ́ ẹ jẹ́ ká tún mọ ẹlòmíì lórí la. hello ẹ bá wa yí rédíò lọlẹ̀ díẹ̀ sá ẹ má bínú sá ẹ bá wa yí rédíò lọ sílẹ̀ ohun ẹ kó bá ẹ kó ojúmọ́ sá o. ẹ kú ìtòkò nígbàjọ fún mi. àṣẹ Elédùmarè o. mo kí bá wa lóko mo kí ọmọ àdàgbà wọn lè kí yàrá mi náà àwọn ìbí ń ṣe o. àṣẹ Elédùmarè. orúkọ mi ni Alhaji Ṣẹ́gá kan. ẹ káàárọ̀ ẹ kó ojúmọ́ sá ẹ kó ojúmọ́ sá. bí ìlèmi sí bàbá wa lóko náà bẹ̀yìn mi pé ayé ìjọhún àwọn kábíyèsí náà jọ̀rùn bá wa. ẹ tí ìyí rédíò lọlẹ̀ dáadáa Alhaji Ṣẹ́gá kan ẹ tí ìyí rédíò lọ sílẹ̀ dáadáa tàbí kẹ́ kó omi tó wà. ẹ yí rédíò yín lọ sílẹ̀. ẹ yí lọ sílẹ̀ mi ìfẹ́ kọ́ gé pé yín ẹ yí lọ lẹ̀ tí mo fi wá. ayé ìjọhún sẹ́yìn. ok sir. tí àwọn ọmọ kábíyèsí wọn bá wa tí ẹnìkan bá ṣe ní ìlú tó bá mú ẹgbẹ́ lọ sọ́dọ̀ kábíyèsí ẹni yẹn ṣe kábíyèsí àpàṣẹ tí wọ́n lọ sọ sínú túbú. ǹjẹ́ nísìnyí ṣé kábíyèsí kan tàbí akẹ́kẹ́ náà tó bá ṣe rúbọ bẹ́ẹ̀ sínú pálàsì ẹ̀mí sí tó lórí abẹ́ lẹ́yìn tí nǹkan bá wá ṣe kábíyèsí ẹni yóò sì lè pàṣẹ tí wọ́n lọ sọ sínú túbú gẹ́gẹ́ bí òfin tí wọ́n rìn láyé ìjọ wọn. ẹ jẹ́ kí wọ́n dáhùn lórí ìbéèrè yẹn ò fi bẹ́ẹ̀ clear. kábíyèsí tá a mọ̀ pé kábíyèsí ní lóòótọ́ tọ́dẹ̀ recognize kábíyèsí tí wọ́n bá ṣe láàfin àbí níletò rẹ̀ tó bá mú yàn tó bá ní kí wọ́n lọ fi sínú túbú ìyẹn ò túmọ̀ sí pé ó fẹ́ ṣèdájọ́ lọ́wọ́ ara rẹ̀ ẹ lọ fi sínú túbú táwọn ọlọ́pàá èdè kẹfù wa mú ni kéèyàn wá pààyàn sí i kí kábíyèsí wa sọ pé òun mọ̀ pé ẹ lọ fi sínú túbú kọlọ́pọ̀ wá síwádìí pé ẹni tó pààyàn ibi tó wà rí sọba fẹ́ ṣèdájọ́ ìpààyàn láàfin ara rẹ̀ ní àbí ètè wo ó assist ọlọ́pàá fúngbà díẹ̀ kọ́ mọ̀ bá a sá lọ kọ́ ọlọ́pàá tó dé ni ló gbọ́dọ̀ jẹ́ kọ́ mọ̀ fi lè ba òun náà ló kọjá ní agbègbè ibi tó ti ń jọba lé lórí báàrin yẹn ṣe jẹ́ nìyẹn. ẹ ṣe
akérègbè àwọn kábíyèsí ìbéèrè yẹn ó gbọgbọ́n láti dáhùn inú mi sọ pé ọ̀gá Badmus náà wọ́n fi ọgbọ́n dáhùn ẹ̀ nǹkan tí gbogbo wa gbọ́dọ̀ mọ̀ ní pé abẹ́ òfin ni gbogbo wa wà àti kábíyèsí o nígbà tí òfin bá ti ń mú àwọn gómìnà bí ó tẹ̀ pé wọ́n ní mínítì kò sẹ́ni tí òfin ò lè mú o èmi lọ kóòtù dáadáa àìmọye ìgbà tí wọ́n gbé ọba mi wá ẹni tí ò bá ti fẹ́ àrífín àfikún òun náà máa hùwà àrífín àti kábíyèsí gbogbo ẹ̀yìn orí adé wa bó tún pa àwọn ọba wa náà wọ́n yìí sí níbi nǹkan kan tó ń sábà ń fẹ́ máa kó ẹ̀rẹ̀ bá àwọn ọba wa ní ọ̀rọ̀ ilẹ̀ ní ìsinyìí ọ̀rọ̀ ilẹ̀ kẹ́yìn kábíyèsí kẹ́yẹ fún ẹ mọ̀ pọ́ba kan jẹ́jọ́ ilẹ̀ lọ́wọ́ báyìí ọ̀rọ̀ ilẹ̀ ẹ yẹra fún ìjọba lónìí ilẹ̀ ayé àtijọ́ ní pọ́ba lónìí ilẹ̀ ìjọba lónìí ilẹ̀ o bí yẹn ṣe jẹ́ nìyẹn àti kábíyèsí fún gbogbo ẹ̀yìn orí adé kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ wọ́n tó máa ń fi kọ́ wọ́n ti yí sówó èwò yìí kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ ọba tó bá mọ̀ wọ́n bá rẹ̀ ni o ẹ jẹ́ ká tún wo ẹlòmíín lórí ìlà kó tó di pé a máa lọ. ẹ káàárọ̀ o 09030000885 tí àwọn ará alẹ́ lè pè sí ọ̀rẹ́jàre láburú. complaint response unit ta lè pè sórí ẹ̀. CRU complaint response unit ó yá sà. 081 39 84 47 49 ẹlẹ́ẹ̀kejì 081 39 84 47 40. tó àwọn numbers méjèèjì tí ẹ lè pè sí tí wọ́n pè ní complaint response unit tí ẹ lè pè sí bóyá fẹ́ fi kankan ní pàjáwìrì tó lè ṣe ọlọ́pàá létí tẹ̀sífẹ́ kí wọ́n tètè dá yín lóhùn àwọn rèé 081 39 84 47 49 lẹ́ẹ̀kan sí 081 39 84 47 49 tàbí 081 39 84 47 40 lẹ́ẹ̀kan sí 081 39 84 47 40. arúgbó àpapọ̀ lọ́wọ́ SP Badmus Cousin Ọ̀pẹ́yẹmí ẹ bá wa kí gbogbo ràwọ̀ lógún báàmì Abíọ́dún Mustapha Alámùtú ẹ bá wa kí wọn ọ̀gá ọ̀jájú ní DC àbí DC CID bàbá dáadáa bàbá aláàánú máa wá kí láìpẹ́ àkí àwọn náà ní CID section gbogbo àwọn DC wa tó kù àbí àti ti admin àti ti CID gbogbo náà ni àti àwọn ACP wa gbogbo àkí wọn PRO wa alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odùtọ́lá àkí wọn àti twice wọn ASP Afọláṣadé Olúwọlé gbogbo àwọn DPOs wa náà ni àkí ọbádà oko ní Kẹ́ńtà àdíàbà ní CSP Wálé òkè tó kú màmá àdíza nìyẹn gbogbo wọn la kí Láfẹnwá ni o ọba tó kù ni o Arẹ́gbẹ́ ni o Fàdágé àbí àtàwọn pósìtì náà Harmony gbogbo ẹ̀ ló mọ̀ mo rò pé ó máa ń ṣàbẹ̀wò lọ́bẹ̀lẹ̀ kankan ti sábò ọ̀gá Mùsàfà nù ọ̀gá Mùsàfà ti kúrò wọ́n ti rìtáyà ó tó bẹ́ẹ̀ náà SP Hausa náà ìnáwó ní Serikin Gobe Serikin Gaji CSP Yakubu ó dẹ̀ ń ṣe dáadáa ń bẹ̀. Serikin Gobe wọ́n ní Gobe ò dá tó CSP Yaya Yakubu abigelekun. SP Ahmed Yakubu. SP Ahmed ẹ kó má di pé wà gbé ohun SP Ahmed Yakubu ẹ dákun mi ò gbọ́ dáadáa ni ẹ má bínú mi ò bú yín o tó akí gbogbo wọn àwọn ti SWAT ọ̀gá Murphy Salami akeyin. wọ́n ti ṣẹ̀gbà promotion CSP Murphy Salami ọ̀gá Mọ̀rúfù Salami ẹ̀ mọ̀ kó kọ́ mẹ́nu gbogbo Mọ̀rúfù máa náìsì CSP Mọ̀rúfù Salami mọ̀ ń bọ̀ lọ́dọ̀ yìí o. promotion yẹn fresh. ìràwọ̀ tó ti gun o. ìràwọ̀ tó ti gun àwọ̀. promotion yẹn ti fresh. ńgbà tí èmi pẹ̀lú angel lọ síbẹ̀ wọ́n ti ẹ̀ fún wa ní envelope èmi mọ̀ pọ̀lọpọ̀ bá ń fún wọn ní owó mo tún ń bọ̀ láàárọ̀ yìí mo tún ń bọ̀. ọ̀gá mi dáadáa ìjàmọ̀dé láti ṣe dáadáa wọ́n wà ní briefing ẹ ṣàfẹ́ kí n wá mo mọ ẹ kò tí ẹ kàn yẹn fún ọ àti mo bá ṣe ríra àwọn tí ẹ má wọrí mi ò lọ bẹ̀ lálẹ́ gbogbo ẹgbẹ́ títì ni wọ́n máa wà kọ́ máa lọ mistake olúwa ẹ̀ fún kọ́ lọ́ mistake olúwa ẹ̀ fún kínní tó àwọn ti dúró Sona Dragon Squad àwọn ọ̀gá Akeem Adéyẹmí àkí àwọn náà ẹ kú iṣẹ́ takuntakun OC anti-cultism bàbá dáadáa CSP làwọn náà ní ilé ìwé yẹn náà kí lórúkọ ọ̀gá Sódàmọ́lá mo kí wọn dáadáa
Dáramọ́lá náà. àti ọ̀gá wa Dáramọ́lá ẹ ṣeun ọlọ́run máa fún yín ní àṣeyọrí ṣe ọ̀gá dòdò alódòdó ọ̀gá Akeem ọ̀gá Gani àbí Gido àwọn ti wà ní zonal response coordinator láti zone 2 lẹ́kọ̀ọ́ àṣeyọrí ni ẹ ó máa ṣe gbogbo ẹ̀yin tí ẹ sì fẹ́ kí ìpínlẹ̀ Ògùn lálàáfíà tó ibi tẹ́ bá bára yín kẹ́nikẹ́ni ó má fóònù mi o. Alhaji Akeem Lawal babaláwo ládìgbẹ́ mo kì í lẹ́ẹ̀kan sí Ọlájúmi bàbá onítírélà àkí ẹ̀yìn náà àti Alhaji Abdulkabir tiwalade Akíngbadé Polorose fún ìrànlọ́wọ́ yín lábẹ́lẹ̀ àti Alhaji Jimoh Lateef Jimoh Latinu yóò dáa kò ní bàjẹ́.